Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ọlọ́lá jùlọ Ayọ̀délé Fáyọ̀ṣe ó mà ti tú àṣírí ńlá nípa òṣèlú ọdún 2027 ìyẹn ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti ibi tí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà tó dé dúró lásìkò yìí, tó sì tún sọ ẹni tí yóò jáwé olúborí lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. Kódà ó tún tú àṣírí nípa olórí oko orílẹ̀-èdè káfàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ kó di mímọ̀ wípé bí nǹkan ṣe ń lọ yìí, àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn ti túká ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Ìyẹn pé kò tíì sí ẹgbẹ́ òṣèlú alátakò tàbí olóṣèlú alátakò kan tó fẹsẹ̀ múlẹ̀ tí yóò gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. Orí tẹlifíṣàn Channels TV ní Ayọ̀délé Fáyọ̀ṣe ló ti sọ̀rọ̀ yìí ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí wọ́n kọ́kọ́ ń bi Fáyọ̀ṣe wípé kí ló fẹ́ sọ nípa àjọṣepọ̀ òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ẹni Fáyọ̀ṣe fèsì wípé ọ̀rẹ́ ni òun àti Tinubu, bẹ́ẹ̀ ló tún jẹ́ ẹ̀gbọ́n àti aṣíwájú fún òun. Ó ní àwọn ti jọ wà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé nígbà tí Tinubu di ààrẹ ó pe òun jókòó, ó sì béèrè pé irú ipò wo lòun fẹ́ kí wọ́n fún òun nínú ìjọba òun, ṣùgbọ́n olóhùn jẹ́ kó di mọ̀ pé òun ò fẹ́ ipò kankan mọ́. Ó ní pẹ̀lú bóun ṣe ti ṣe ìjọba gómìnà ìpínlẹ̀ Èkìtì lẹ́ẹ̀mejì fún sáà méjì, olóti tóun oyún ní báyìí òun ti pé ọmọ ọdún 65 years. Ó ní kí lòun tó ń wákà àfi kóun ṣètò ìgbésí ayé òun, kóun sì jókòó sílé nínú ayọ̀ àti àlàáfíà. Nígbà wọn béèrè pé báwo ni ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò ṣe rí, ta ni yóò jáwé olúborí, Ayọ̀ Fáyọ̀ṣe rẹ́rìn-ín. Ó ní ẹ má jẹ́ kán tán látakò, pàápàá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. Ó ní PDP ti kú pátápátá o. Ó ní ṣé àwọn gómìnà méjì tí wọ́n darapọ̀ lọ́sẹ̀ náà sì ń rí. Olóhùn sì lè fi gbogbo ẹnu sọ pé gómìnà 3 inú tó ti ń múra nínú PDP báyìí láti lọ sí ẹgbẹ́ òṣèlú APC, tó sì ní gómìnà 5 ni yóò kù nínú PDP. Kódà ó ní kanu ò ní rí tíkẹ́ẹ̀tì gbà láti díje dupò gómìnà lọ́dún 2027. Ayọ̀délé Fáyọ̀ṣe tí ìnagijẹ tó tún jẹ́ Òṣòkòmáyé ẹkùn ọkọ̀ òkè, ó wá jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, ó láàrẹ Bọ́lá Tinubu yóò ṣe sáà kan sí o. Ìyẹn pọ̀ ni yóò jáwé olúborí lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. Ǹjẹ́ kí nìdí tí Fáyọ̀ṣe fi rò bẹ́ẹ̀? Ó ní kò sí alátakò kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo alátakò èlò ti wúlẹ̀ bámbám báyìí, ṣùgbọ́n ó ní ẹnìkan ṣoṣo ènìyàn rí tó ń sọ̀rọ̀ tó ń ṣàtakò, ìyẹn olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023, ọ̀gbẹ́ni Peter Gregory Obi, tó sì ní gbogbo àwọn tó kù fàkíà náà ń ṣe wọn tako Tinubu.